Africa Content TV. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọmọ ọjọ́ òní wá sáyé. Adúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ Seyi Makinde. Adúpẹ́ gidigidi lọ́wọ́ wọn fún ètò ọ̀tun àwa PMS Oyo State tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀. Adúpẹ́ lọ́wọ́ deputy governor Oyo State. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìgbìmọ̀ ilé aṣòfin pátápátá. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo aráàlú Oyo State. A dúpẹ́ gidigidi ní ọwọ́ wọn. Inú wa dùn pẹ̀lú àwa olóyè tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọlọ́run ní jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ bàjẹ́. Àwa tí wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ yàn yín, àwa náà ṣe ìlérí fún gómìnà wa pé wàhálà kankan kò ní ṣẹlẹ̀ ní Oyo State. Gbogbo tí wọ́n bá fẹ́ pátá la máa bá wọn fẹ́. Ibi tí wọ́n bá fi ọwọ́ wa sí náà ni ọwọ́ wa máa wà. Nǹkan bá ní ká ṣe òun la máa ṣe. A ṣe ìlérí fún ọ pé kò ní sí wàhálà kankan ní Oyo State. A dẹ̀ cooperate pẹ̀lú wọn. Lágbára ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàgbègbè ẹ̀ kò ní bàjẹ́ o. Ọlọ́run ọba tó ń kọ́ gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ tó ń kọ́ wọn mọ̀ ṣe Ọlọ́run àti mọ̀ mú wọn tẹ̀síwájú nítorí ohun tí wọ́n ń ṣe yìí àwòkọ́ṣe ni fún gbogbo Southwest. Kì í ṣe Southwest nìkan, gbogbo àgbáyé. Àwòkọ́ṣe ni fún gbogbo Nàìjíríà because gbogbo state kọ̀ọ̀kan ni wọ́n ti ń padà sí PMS. Àwa fi eléyìí àfi bí Ọlọ́run fún wọn. Ọlọ́run ní dàlámà rí wọn rí. Ọlọ́run wà pẹ̀lú wọn pẹ̀lú gbogbo àwọn ìgbìmọ̀ wọn. Ọlọ́run wà pẹ̀lú wọn. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Alhaji Tomiwa Ọmọlẹ́wà. First assignment ni mo yan Jẹ̀lílì Ẹ̀míọlá ní PRO Oyo State. Wọ́n máa rí ìyàtọ̀ tínú wọn máa dùn. Àwa kọ́ la máa ròyìn nígbà tí iṣẹ́ bá bẹ̀rẹ̀. Fún ara wọn ni wọ́n mọ̀ yín gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú iṣẹ́ ribiribi.